àdínkù bá owó hajj wo iye tí alálàájì kan yóò san lọ sí Mecca ní 2026. àjọ nahcon tó ń ṣe àkóso ètò àwọn èèyàn tó ń rìnrìn àjò lọ sílẹ̀ mímọ́ nílùú Mecca láti orílẹ̀-èdè Nàìjíríà ó ti kéde iye owó táwọn alálàájì yóò máa san fún iṣẹ́ hajj lọ́dún 2026. owó hajj ọdún 2026 yìí ó mà dín díẹ̀ sí iye táwọn tó rìnrìn àjò lọ sí Mecca lọ́dún yìí mà san. alága àjọ náà ọ̀jọ̀gbọ́n Abdullahi Zale Usman tó fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ fáwọn oníròyìn láti ìlú Mecca mà sọ wípé àjọ nahcon ó mà kéde owó táwọn alálàájì yóò máa san fún ìrìn àjò lọ sí Mecca ní ọdún tó ń bọ̀ lẹ́yìn tí ìjọba àpapọ̀ buwọ́lu iye owó náà. ọ̀jọ̀gbọ́n Usman ó wá sọ wípé ẹkùn tí èèyàn bá ti wá o ló máa sọ iye tí ó máa san fún owó hajj ní ọdún 2026. ọ̀jọ̀gbọ́n Usman ó ní àwọn tó bá fẹ́ lọ fún hajj láti ẹkùn Maiduguri sí Yola tí ìpínlẹ̀ Yobe, Borno, Adamawa àti Taraba tó wà lábẹ́rẹ̀ yóò máa san mílíọ̀nù 8 náírà ó mà lé díẹ̀ ìyẹn 8,118,333 naira and 67 kobo fún hajj ọdún tó ń bọ̀ dípò 8,327,125 naira and 57 kobo tí wọ́n san lọ́dún 2025. àdínkù 208,791 naira and 92 kobo ó mà ló mà bá iye táwọn èèyàn yóò máa san láti ẹkùn náà fún iṣẹ́ hajj ọdún 2026. alága àjọ ìgbìmọ̀ nahcon ó wá fi kọ́rọ̀ rẹ̀ wípé àwọn alálàájì láti àwọn ìpínlẹ̀ míì lẹ́kùn àríwá Nàìjíríà tó jẹ́ pé wọ́n máa san 8,457,685 naira and 59 kobo tó jẹ́ pé ni wọ́n san ní ọdún tó lọ. wọ́n ní ní ọdún 2026 wọ́n san 8,244,813 naira and 67 kobo. báyìí àdínkù 212,871 naira and 92 kobo òun ni yóò bá iye owó tí wọ́n san fún iṣẹ́ hajj ti ọdún yìí tó ti jẹ́ pé èyí tó ń bọ̀ báyìí ó ti dínkù jọjọ o. bákan náà òun ni alága àjọ nahcon ó mà tún kéde wípé àwọn alálàájì láti ẹkùn gúúsù Nàìjíríà tí wọ́n san 8,784,085 naira and 59 kobo tó jẹ́ pò ná san ní ọdún yìí. wọ́n ní tí wọ́n san báyìí ìyẹn ní ọdún tó ń bọ̀ ó ní 8,561,013 naira and 67 kobo ní ọdún tó ń bọ̀ tí ń ṣe 2026. èyí túmọ̀ sí pé àdínkù 223,071 naira and 92 kobo òun ni yóò bá owó tí wọ́n máa san. kí ni ìdí tí àdínkù tó fi bá owó hajj ní 2026? ọ̀jọ̀gbọ́n Usman ó ní ìdí méjì ó ní àdínkù fi bá owó àwọn alálàájì fọ́dún 2026. ìdí àkọ́kọ́ ni pé a kò fẹ́ káwọn arìnrìn-àjò sí hajj láti Nàìjíríà kí wọ́n rí ìnira kankan o. a ti rí ẹ̀dínwó díẹ̀ gbà sí láti Mishar 4,770 riyal ńlá máa ń san tẹ́lẹ̀. a gbìyànjú lọ́dún tó lọ láti rí wípé àdínkù 720 riyal ó mà bá owó tí alálàájì kọ̀ọ̀kan tó mà san fún iṣẹ́ hajj. a tún ti rí ẹ̀dínwó 150 riyal gbà sí lọ́dún yìí tó jẹ́ wípé 3,900 riyal làwọn alálàájì wa yóò máa san báyìí dípò 4,770 riyal tí a máa ń san tẹ́lẹ̀. ìdí kejì ni wípé 1,600 naira ó ní pàṣípàrọ̀ owó náírà sí dọ́là kan lọ́dún tó lọ ṣùgbọ́n 1,550 naira ó ní dọ́là kan báyìí sí náírà. ọ̀jọ̀gbọ́n Usman ló ṣàlàyé nígbà tó ń sọ̀rọ̀ lórí ìgbà táwọn èèyàn kò ní láǹfààní mọ́ láti sanwó fún ìrìn àjò hajj fọ́dún 2026. ọ̀jọ̀gbọ́n Usman sọ pé ó ṣe pàtàkì fáwọn tó bá fẹ́ lọ fún hajj láti mọ̀ pé wọ́n ní láti tètè san owó hajj wọn o. alága àjọ nahcon ó ní ọjọ́ 21 oṣù kejìlá ọdún yìí ìní àjọ náà kò ní gba owó hajj ọdún 2026 mọ́.
ó ní ìgbésẹ̀ yìí ó mà wáyé lẹ́yìn tí ìjọba orílẹ̀-èdè Saudi Arabia tó kéde àwọn àlàkalẹ̀ tuntun lórí títètè sanwó hajj. Àdúràgbọ́olúwa Tóyìn ló ń káròyìn sí létí o láti kàn ní ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kí wá bá tẹ notification bell láti lè máa máa wé tó wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ wo wa o, aburú ò ní ṣe wá lágbára Ọlọ́run ọba Elédùmarè, a máa ráàánú gbà o, a kù sí mi òní lọ́jọ́ àìkú àníbáwọn kúkọ̀ wọ̀wọ́ o.